Ghana, Accra, +233-5669-3993 or +233-5569-33392 or +233-24-486-2251 or +233-24-069-4332. Nigeria address Shutu Olomore Housing Estate, Abeokuta, Ogun State or Shop 31, Abraham Adesanya Shopping Complex, Onekwano, Somolu, Lagos State or 8A Awoyelu Street off Ibadan Garage beside Health Center, Dogbo, Ijebu-Ode, Ogun State or number 14 Fadila Sheikh Musa Oladokun, Rawolagba House, Azan Titilope Street, Apenete Saki, Oyo State. And the Barakatullah Travels and Tour, patronize them today. You shall be glad that you did. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa, ètò ìrírí mi. Ẹ jọ̀ọ́ bàbá wa, mo fẹ́ béèrè ìbéèrè kan, bóyá ẹ lè bá wa ṣe bí iṣẹ́. Kí ni, báwo ni a ṣe lè ṣe tí ó fi jẹ́ pé èdè Yorùbá yìí yóò jẹ́ àtẹ́wọ́gbà fún ìjọba ìlú yìí, tí wọ́n ó jẹ́ kí wọ́n máa kọ́ ní ilé ìwé, tí wọ́n sì lè jẹ́ kí a máa sọ, torí pé ìlú yìí wọ́n sọ Haúsá gidi, jẹ́ pé wọ́n sì gbà pé Haúsá ara ìlú yìí ni. Bẹ́ẹ̀ báwo ni ẹ ṣe fẹ́ bá wa ṣe, torí pé a mọ̀ pé ẹ mọ àwọn ìjọba ìlú yìí, wọ́n sì mọ ẹ̀yin náà, torí pé à ń joyè, à ń jọba, à ń jẹ oríṣiríṣi nǹkan nílùú yìí. Báwo lẹ ṣe lè bá wa ṣe, báwo lẹ ṣe lè bá wa rìn lọ́dọ̀ wọn tí ó fi jẹ́ pé wọ́n á gba èdè Yorùbá ní èdè táwa náà dára lé, nítorí pé tá a bá wo ìtàn ìlú yìí dáadáa, kò sí olúwa rẹ̀ tó lè fi ọwọ́ rọ́ Yorùbá sẹ́yìn. Yorùbá ti pẹ́ nílùú yìí gan o, ìyá tèmi ibi náà ti bí wọn. alájà ṣe é gbà pé Haúsá lẹ́nu ju Yorùbá lọ. Dáadáa. nígbà pé wọ́n gba èdè wọn, wọ́n gbà ní èdè Ghana. ntẹ́ ẹnìkejì mi sọ ni pé ipò tẹ́ ẹ wà, tẹ́ ẹ fi ń jọba, tẹ́ ẹ ń bá wọn ṣe, tí gbogbo ẹ ń dùn, ẹ lo power náà, kéde Yorùbá náà ó jẹ́ kan ní èdè tí wọ́n accept, tí wọ́n gbà wọlé, káwọn lè mọ̀nà táfi máa kó àwọn ọmọ wa ní èdè Yorùbá ní kíkọ, torí pé ẹ ṣeun tó. Mo dúpẹ́ púpọ̀. Wọ́n níbi tá à ń lọ kò jìnnà, gbogbo ibi tá à ń yà sí ló ń fà. Ohun àkọ́kọ́ ni pé kí ọmọ káàrọ̀ òjìrìlẹ̀, ọmọ Yorùbá kàn fìmọ̀ ṣọ̀kan, ká fìmọ̀ ṣe ọ̀kan, ká fi ẹlẹ́yàmẹ̀yà ká jùnú pátápátá, kí gbọ́ra ẹni yé kó bá fi lè wà. Ìkejì ni pé mo fẹ́ fi sọ́dọ̀ ẹ̀yin náà, gbogbo ọmọ káàrọ̀ yìí tẹ́ pé àwa tá a jẹ́ media practitioner nílẹ̀ yìí, tí mo jọ kan nù wọn, ẹ jẹ́ kí nù káwa náà bẹ̀rẹ̀ sí establish television stations. A ní àwọn olówó tó lè sponsor ẹ̀ nílẹ̀ yìí, a ní ọmọ Yorùbá lówó nílẹ̀ yìí tán lè kọ́ ilé ìgbóhùnsáfẹ́fẹ́, bẹ́ẹ̀ni, amóhùnmáwòrán tiwantiwa. Nítorí pé ìmọ̀tara ẹnìkan òun ló ń fà tí ò jẹ́ kó ṣe ṣe. Ìmọ̀tara ẹni nìkan. Bẹ́ẹ̀ni, kàn máa gbọ́ mi nílé, tá a bá mú ìmọ̀tara ẹni kúrò, ibi tá à ń lọ yà máa débẹ̀. Ohun tó tẹ̀lé ni wípé àwọn lọ́balọ́ba wa, lọ́balọ́ba káàrọ̀ òjíire, nínú ìgbìmọ̀ Council of Obas, Yorùbá Council of Obas, tó yẹ pé gbogbo wọn pátá, èyí tán bílẹ̀ yìí, èyí tán buwá sílẹ̀ yìí, ó pọ̀ nínú wọn. Bàbá wa tó jẹ́ the paramount chairman of Council of Obas, ó yẹ kán mú ní òkúnkúndùn. Kò sí nǹkan tó lébẹ̀ jù pé ká kọ proposal sí government lọ pé ká kọ̀wé sí government. Bẹ́ẹ̀ ni bàbá yìí lẹ́ láṣẹ. Pé ó ti pẹ́ ta délùú yìí. Kàn fọwọ́ rọ wá sẹ́yìn pọ̀. Ẹ ti fọwọ́ rọ wá sẹ́yìn. Ó yá ẹ bọ́wọ́ lu kí gbogbo èèyàn kó máa sọ Yorùbá, káwọn kó máa sọ Yorùbá, kó gbà lédè tó ẹ pé ìbọn máa sọ nílẹ̀. Gọ́fìmẹ̀ntì á wò pé òótọ́ ọ̀rọ̀ mà ní. Ẹ sọ fún mi, kò sí ìjọba kan tó máa dé
tí wọn ò ní campaign politicians kò sẹ́nìkan tí ò campaign lọ sọ́dọ̀ Yorùbá. kò sẹ́ni kankan tí ò campaign lọ sọ́dọ̀ Yorùbá. bẹ́ẹ̀ni that is wọ́n mọ̀ pé Yorùbá wà nílùú yìí. àjọ ń dìbò ni. wọ́n dẹ̀ ní wọ́n mọ̀ pé Yorùbá tó nílẹ̀ tó ní voting right nílẹ̀ yìí pọ̀ gidigidi. tẹ̀ tó bá fẹ́ ṣẹlẹ́ṣàn tó bá lè wá sí tó bá fẹ́ dìbò tó bá lè wá sí ọ̀dọ̀ Yorùbá pé tó ẹ dìbò fún wa o dandan ni pé táwọn náà bá gbé tí àwọn náà bá gbé tí wọn náà lọ sọ́dọ̀ wọn pé tó pé ẹ̀yin ìjọba àwa náà la dìbò fún yín ó yẹ tẹ́wọ́ gbà wọ́n á tẹ́wọ́ gbà. ẹ wo kíní kan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ yìí gbogbo media house ẹ rí i pé language tí wọ́n ń lò is either 60% 40% ní 3 language local language ilẹ̀ yìí either 50-50 wọ́n fàyè gba ẹ̀sìn wọ́n fàyè gba àṣà wọn ó yẹ kí wọ́n fàyè gba àṣà tiwa náà gẹ́gẹ́ bí ìbátan ọmọ orílẹ̀-èdè yìí nílẹ̀ yìí a ní council of elders ọmọ Yorùbá council of elders sí Yorùbá kí ni iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe fọmọ káàrọ̀ òjíire tó ń bá gbàgbé ọ̀rọ̀ compliance order tó ṣẹlẹ̀ nígbà ayé àtijọ́ tó mú ìbẹ̀rù bojo wá compliance order ó kúnnù nǹkan tó ń jẹ́ káwọn ọmọ káàrọ̀ òjíire kọ́ máa ṣe hílà ló kọ́ máa sásán kọ́ máa bẹ̀rù pé àfẹ́ kí Yorùbá mọ̀ wá. tí àwọn Yorùbá ní ìgbà náà Yorùbá yes ok sir ta ni ìjọba ó ní o mọ New Town or Lagos Town ìjọba wo ni o mọ bí Ring Road down to Abraka bó ṣe ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé ọmọ Yorùbá ló establish Adabraka. ẹ má bínú mo tún gbọ́ kí nìyẹn pé Adabraka yẹn wọ́n ní alálùbáríkà ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni mo gbọ́ pé wọ́n ní alálùbáríkà ló ń pè ní Adabraka. bẹ́ẹ̀ni. tó fi hàn pé àwọn Yorùbá ló ní Adabraka. yá tó fi délé bàbá ẹ̀yìn former president Nana Akufo-Addo. ọjọ́ tún bọ̀ látún máa. tó ẹ̀yin yẹn wá tẹ́ wà nílé ìrírí mi náà lè tò tẹ́ ń wò ìrírí mi náà lè tò tẹ́ ń gbọ́ ní Akasonoma TV náà láwọ̀ àtàwà ní Fàdámà ibẹ̀ náà lè ti ń gbọ́ wa pé mi pẹ̀lú alájà mi náà lájọ́ ṣètò náà tá a gba àlejò pàtàkì bàbá wa olóyè wa ọlọ́lá wa bàbá wa Akíntọ́lá orúkọ tá a máa ń pè wọ́n nìyẹn tá a bá náà máa dárúkọ gbogbo orúkọ tí wọ́n jẹ́ ilẹ̀ afẹ́ mọ́ ṣùgbọ́n àwọn èèyàn ṣáyé lórí ètò yìí àǹfààní pọ̀ jaburata torí pé lórí ètò yìí a máa kọ́ àwọn ọmọ yín ní àṣà a máa kọ́ wọn lówe ẹ̀nà àwọn àmì sórí rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ́ gbẹ̀bùn bẹ́ẹ̀ ni àtàrúgbó àtomidan gbogbo wọn bá tó bá gbọ́nú èdè Yorùbá sàmọ́sọ́ tó bá tẹ̀ ti di sọ 1 nínú 2 ó ti gbẹ̀bùn léṣe wa ń bì í bẹ́ẹ̀ ni ìrírí mi náà ni èmi àtàlájà mi náà ẹ̀ mọ̀ rí wa ní gbogbo gbà bàbá mo fẹ́ ju béèrè sí ọ̀dọ̀ yín torí pé tábà ní a fi àyè kọ́ọ̀lù kalẹ̀ káyàn ìpè wọlé àwọn èèyàn mọ̀ àbí alájà mi ẹni béèrè kí n tó béèrè tèmi. báà náà ni ẹ jẹ́ ká máa ṣe lọ. bàbá yìí tí mo fẹ́ béèrè ń bẹ̀ ni wípé ẹ wo ìjọba Bọ́lá Ahmed Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu nílùú Nàìjíríà gbìyànjú kinní kan tí ò rọrùn fún ọmọ ilẹ̀ Yorùbá láti ṣe nígbà tí àwọn ìjọba tó jẹ́lédè mi wà ń bẹ̀ nígbà bàbá Bọ́lá Ahmed wà ń bẹ̀ kó tó di pé bàbá Bọ́lá Ahmed débẹ̀ torí pé à ń sọ̀rọ̀ nípa Yorùbá ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ní afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ìjẹ́ ká pẹ́ àgbàlù ló mú kọ́ ẹ má bínú pé mo pè é bàbá. bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ nǹkan tá a ní nǹkan rọ̀ ilẹ̀ Haúsá ni wọ́n ń kó lọ ṣùgbọ́n nígbà bàbá Bọ́lá Ahmed débẹ̀ refinery wọ́n ní kó bọ́ sí Lagos State àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ń pò ní tí ò sí nílẹ̀ Yorùbá bàbá òpin rẹ̀ ibi mo ti lọ́nbẹ̀ ni pé bàbá fi lọ pé ilé òun gbọ́dọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ni gbọ́dọ̀ torí pé a fẹ́ lọ sẹ́dẹ̀ kápẹ́ ẹ̀dẹ̀ jẹ́ torí pé tí ẹ̀dẹ̀ bá bàjẹ́ bọ́ ẹ̀dẹ̀ là ń bọ̀ padà sí. tó láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù ìṣẹ́jú márùn-ún tá fi parí ètò yìí bàbá ẹni tó wà lórí ètò ìlú ìtawà yín sìn a rí pé olórí wa ọ̀gá wa John Mama àwọn ẹni aláṣẹ kọlọ ń jẹ́ kí wọ́n pẹ́ fún wa tá a bá wo ìhà kan bàbá náà rí i pé wọ́n súnmọ́ wa dáadáa ìbáraẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin náà la fẹ́ rán sílé ẹ má bínú á jẹ́ pé àwọn àgbààgbà tó bá tún kù wá láti wá yànnà náà rẹ̀ àbá ti opportunity yẹn pé àwọn náà wà lórí àpèrè báyìí tí wọ́n sì ń pàṣẹ lọ́wọ́ yìí gbogbo nǹkan tá a ní ìdìbédè Yorùbá ó ṣe di tó fẹsẹ̀ rinlẹ̀ bóyá àwọn bàbá wa ò bá ti opportunity eléyìí kó ìgbà bẹ̀yẹn wọlé káwọn míì tí wọ́n mọ̀ ń palẹ̀ wa kan tó di pé wọlé la fi ní ká tó ń fi yẹ ká fi ràn yín sẹ́sà àwọn bàbá wa nílé. ẹ ṣeun púpọ̀ olóòtú
a wà ní orí afẹ́fẹ́ a dẹ̀ mọ̀ pé àwọn kan náà máa gbọ́ bí ètò ṣe ń lọ abẹ́ẹ̀kọ́ iṣẹ́ tẹ́ ẹ fi rán mi màá jẹ́ pẹ̀lú àṣẹ Olódùmarè Eric mo sọ lẹ́ẹ̀kan pé àwọn lọ́balọ́ba wa wọ́n ṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn láti ṣe gbogbo lọ́balọ́ba tó jẹ́ ọmọ káàrọ̀ òjìrè iṣẹ́ wà lọ́wọ́ wọn láti ṣe ok John Dramani Mahama olórí wa ààrẹ wa lórílẹ̀‐èdè yìí ẹni tó jẹ́ ọmọlúàbí ènìyàn ni ọmọlúàbí ènìyàn kò dé ka ọkà ọmọ káàrọ̀ òjìrè kéré no nítorí pé tá a bá wò ó ní tí mo mọ̀ dájúdájú ẹni tó jẹ́ àǹtí àgbà alájà ṣeré kí Olódùmarè kó bá mi fún ní ẹ̀mí rúrùn dundun ìyá gbogbo wa ni ọ̀ọ́nì dẹ̀ gbé àṣírí lọ́wọ́ pé tó pé o máa ṣe olóòtú ọmọ káàrọ̀ ìjìnlẹ̀ yìí ọmọ Oòduà àṣẹ yẹn wà bẹ́ẹ̀ àṣẹ tí bàbá wa onírìṣà tó fún un kọ́lọ́n jẹ́ kí bàbá mi kó pẹ́pẹ́ títí lórí àpèrè. so tabani tí kádùnmọ́ fàágùn pọ̀ jù ní bàbá mi kálá fọkànbalẹ̀ yìí pé àṣà Yorùbá yóò fẹsẹ̀ rinlẹ̀ láti ibẹ̀ yẹn ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ yín yan mí nítorí pé wọ́n níbi tá à ń lọ òjìnà ibi afẹ́ yà ló pọ̀ ẹ gbọ́ ètò wa tá à ń ṣe lé ní báyìí àfẹ́fẹ́ nu rẹ̀ gúnbì kan níjọ́ mẹ́jọ ẹ̀ máa tún máa gbọ́ àkọ́tún ètò náà bàbá ẹ bá ń dárúkọ yín láàrin ìṣẹ́jú kan lẹ́ẹ̀kan ní ṣókí. orúkọ mi ò yí padà mo ṣe jẹ́ náà mò ń jẹ́ Báṣọ̀run Akíntọ́lá Bọ́láńlé. tó ẹ ṣeun bàbá wa alájà mi ó yá iléyá nítorí pé wọ́n ní ọ̀dẹ̀ àjò onídùn kágbàgbé ilé. kágbàgbé ilé o àjò onídùn kágbàgbé ilé adúpẹ́ fọlọ́run kí Ọlọ́run bá wa fi àlùbáríkà sí ètò yìí kí Ọlọ́run jẹ́ kó mọ lọ sí iwájú sí i àníyàn wa tí a fi gbé ètò yìí kalẹ̀ Ọlọ́run abẹ́ọ́ ni a fi ọlá títóbi rẹ̀ bẹ́ọ́ a fi ọlá agbára rẹ̀ bẹ́ọ́ ìwọ ló lè mú àníyàn wa ṣẹ. bẹ́ẹ̀ni torí pé àwọn kan náà wọ́n tún máa bọ̀ lẹ́yìn wa tí wọ́n fi máa gbé lọ lárugẹ kọ́lọ́n bá wa ṣe bí a ṣe ń fẹ́ o kọ́lọ́n bá wa gbà kọ́lọ́n sì jẹ́ kí àwọn èèyàn náà kán bá wa gba ètò yìí kán fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa ká lè dé ibi tí à ń lọ. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe tó. orúkọ tèmi ni Ajé Rukayat Yusuf. ẹ ṣe àdúpẹ́ orúkọ tèmi ni Alhaji Taofeek Sharafi Ọlápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kò ọmọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́hùn ẹ ṣe àdúpẹ́ o ẹgbẹ́ wa lárugẹ o Yorùbá dùn lásà Yorùbá dùn lédè ìrìn lójú owó rí o ire o ó dàbọ̀.